Ẹ kú dédé àkókò yìí o, ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀nyìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí ọ̀gbẹ́ni Yẹmí Osinbajo ti rọ ìjọba orílẹ̀-èdè yìí pé kí wọ́n tètè wá worokofisada lórí bí nǹkan ṣe le koko lásìkò yìí. Tó fi jẹ́ pé agbára káká lọ́pọ̀ aráàlú fi ń rọ́wọ́ kìbọnú o. Ó wá rọ olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn aláṣiṣẹ́pọ̀ rẹ̀ gbogbo pé kí wọ́n tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ajé o nítorí pé ohun tó ń ṣẹlẹ̀ yìí kọjá àfẹnusọ. Àìpẹ́ yìí ni Osinbajo sọ̀rọ̀ náà di mímọ̀ o níbi ètò pàtàkì kan tí wọ́n fìwé pè sí ní Àbújá. Gẹ́gẹ́ bó ṣe wí o, ìjọba orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ tètè wá ojútùú sí ohun burúkú tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí nítorí agbára káká ni aráàlú fi ń fi ọwọ́ bọnu lásìkò yìí o. Ó ní ó yẹ kí ìjọba pèsè àwọn ohun amáyédẹrùn kọ̀ọ̀kan fáwọn aráàlú bíi ètò ìlera àti àwọn ètò pàtàkì míì nítorí pé nǹkan kò rọgbọ fún àwọn aráàlú lásìkò yìí o. Owó mọ́tò láti ibìkan síbìkan kò ṣeé fẹnu sọ o. Bẹ́ẹ̀ ni oúnjẹ kò rọgbọ fún àwọn aráàlú náà rárá. Bẹ́ẹ̀ ni oúnjẹ tí àwọn aráàlú ń jẹ kò ṣeé kọlù mọ́ o. Ìjọba àpapọ̀ gbọ́dọ̀ wá ojútùú sí ọ̀rọ̀ náà o kí oúnjẹ sì wà fún oníkálukú wa. Ó ní bí ebi bá tán nínú ìṣẹ́bùṣe ni o. Àwọn ọmọdé lọ́rọ̀ náà kàn jù o. Àwọn òbí wọn kò lè fún wọn lóúnjẹ 3 lójúmọ́ mọ́. Bẹ́ẹ̀ làwọn ọmọdé kò ní àǹfààní láti lọ sí iléèwé mọ́ o. Ó ní iṣẹ́ pọ̀ gidi lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè yìí láti ṣe o ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ kí ìjọba wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ebi tó gbàlú kan lásìkò yìí o. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.